Àbẹ́ àárín kan ni ní o sí arẹwà kọ́ gba àwọn eléyìí ni wọ́n á tàn yínrín o. Ó là kò sírú rẹ̀ nínú abá wa. Mo rí mú ètè sọnù. Wáyà mábí ṣé wàá mọ̀ yẹn kì í lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yàn ọmọ Èkó yẹ̀ ẹ́ mọ́ ń gàn ni. Àbẹ́ ìkíní ọ̀rá dáradára ṣé ó bí ọmọ kan dá kó bá ń dánwò rẹ̀ wò lábàwá wọ́n sì mọ bí ya wọn ṣe jẹ́ mọ̀yán kíkan ní ẹ̀kọ́ wọn ní kọ́ wọn ní. What type of plane is this? God have mercy upon us. I dey pee now. Let's have it. Wow. Kí ló ṣẹlẹ̀ ta ló nú ẹ̀? Tani? Mi débẹ̀. Ṣé ká lọ? Àdúgbò mi. Ṣé ká lọ? Nìṣó níbẹ̀. Bọ́ síwájú fún mi nìṣó níbẹ̀. Ládùúgbò mi títí yò. Kò sọ ọmọ náà. Tani? Tani ẹni yẹn? Èmi ló ṣe yín tẹ̀ wá ń tè bá yẹ lágbàlẹ̀. Ẹ mọ̀ bí tẹ wà ní. Èkó mọ̀ ẹ wà. Báyọ̀ sí bọ́ọ̀tù kí ló ṣe. Mama wọ́n ń lo ọmọ tó náà ń ṣọ́ bó ṣe jẹ́ ṣe. Ọmọ ṣé á mà ládùúgbò mi tí bá mú ẹ sọ́wọ́ ètò máa jẹ tání bọ̀ ní gbọ́lé tí wá ìdè wá. Ọ̀rẹ́ mi ni ẹjọ́ tó lọ ó ṣèdè ní ó dé kojú èrè ó dé kojú èrè ó wà nà ọmọ ọlọ́mọ ìdè wá. Gbá gbogbo màá tí kò bọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ṣó wá ní. Jẹ́ ká lọ. Ọlá ẹni tẹ́ jẹ́ rere. Hit the ground on. Lè gbọ́ pọ́nmọ́ ìyá ti jẹ rí o, ìyá mò jẹ rí à, orí bẹ̀rẹ̀ ta. Ìyá jẹ rí o. Ilé ìdílé. Ìjọ ti sẹ́lẹ̀ ọ̀rẹ́ mi. Lábúlé wa àwọn ìjọba dẹ́wọ́ ilé ìwọ. Mo lè lè ó padà wá sí.